bó bá ṣe rí làwọn àfáà ó ṣe bá wa là ń mọ́lẹ̀ ní òwúrọ̀ yìí a fi àsìkò yìí kí àwọn àfáà wa Sheikh Al-Imam Abdulhamid Yusuf Al-Hiwowi bàbá ní sàgbàdo ó ti bẹ níkàlẹ̀ pẹ̀lú wa ní òwúrọ̀ yìí láti tún tọ́ wa sọ́nà àti láti tún fi àwọn kankan tó yẹ ká mọ̀ nínú ẹ̀sìn wa láti fi yé wa àkọlé ohun tí ó sì bá a sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí ni pé ipò aláṣẹ kí ni tá à ń pè ní aláṣẹ irú àwọn èèyàn wo ni aláṣẹ báwo la ṣe lè dá aláṣẹ mọ̀ irú ipò wa ni àwọn aláṣẹ ní lórí àwa tá a kì í ṣe aláṣẹ irú ipò làwọn aláṣẹ ní a fi àsìkò yìí a máa kí àwọn bá wa káàbọ̀ sódì lè ṣe Radio Sport FM pẹ̀lú gbólóhùn àlùbáríkà gbólóhùn dùnú táwọn akẹ́rà wa láyé bí àti jọ́gbìdà kí a mọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Bismillah baba. A'udhu billahi sami'il alim minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi wa kafa wa salatu wa salam ala sayyidina Muhammad al-Mustafa wa ala alihi wa sahabihi ahli al-wafa. Adu ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Àtúndọ̀ ọpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Àwa wí ọpẹ́ wa ńlá wà ní pé alhamdulillahi rabbil alamin. Látara báyìí tí a ti dúpẹ́ fún Ọlọ́run tá a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. A kí gbogbo àwọn aṣáájú wa nínú ẹ̀sìn Islam àti àwọn olùgbìyànjú sójú ọ̀nà tọlọ́run lọ́kùnrin àti lóbìnrin àti gbogbo mùsùlùmí lápapọ̀ pé àánú Ọlọ́run oore àfẹ́ Ọlọ́run oore àjẹǹjẹtán Ọlọ́run kó máa bẹ nìkọ̀ọ̀kan wa gbé. Àmín. Àbí Ọlọ́run àdánwò tó wà nínú ayé báyìí Ọlọ́run dákun má jẹ́ bá wọn nípìn bẹ́ẹ̀. Àmín. Máṣá ìbá wa dáwọ́ COVID-19 àbí tá à ń pè ní coronavirus Ọlọ́run máṣá ìbá wa dáwọ́ ẹ̀ dúró. Allahumma àmín. Wọ́n láì pé ó tó nǹkan ṣe tá a gbọ́dọ̀ sọ pé ọba nǹkan jẹ́ Ọlọ́run á bì ọ́ máṣá ìbá wa dá dúró kí ayé ó rojú kẹ́sì Islam náà ó tún lè tàpá àbí kó lè nàyẹ́ bí tí nàyẹ́ tẹ́lẹ̀ Ọlọ́run dákun máṣá ìbá wa ṣe bẹ́ẹ̀. Àmín. Bákan náà kí àwọn ambassador wa tọ́já sí pé Ọlọ́run fi wọ́n ṣe okùnfà dáadáa láàrin Ọlọ́run àtàwọn ènìyàn tí Ọlọ́run fi gbé irú ètò yìí kalẹ̀ tí a fi ń lè gbóhùn ara wa báyìí tá a fi lè ṣàǹfààní Ọlọ́run dákun ṣe bá kún àwọn náà. Àmín. Ọlọ́run máa ṣe lè láṣẹ mọ́ fẹ́ nìkọ̀ọ̀kan wọn. Allahumma àmín. Láì ní dòǹnà pẹnu a rí pé tọ́pìkì tí a fẹ́ fi bá a sọ̀rọ̀ òun náà ni kí ni ipa àbí ta lè sọ pé kí ni ojúṣe àwọn aláṣẹ àbí ipa wo làwọn aláṣẹ ń kó nínú ẹ̀sìn. So tábà wá lọ síbẹ̀ ó yẹ káwa tá a jẹ́ mùsùlùmí torí mánikẹ́lùmí ọ sọ pé kí ni jẹ́ Islam ẹwà Islam ayé gbọ́dọ̀ rí lára wa tí wọ́n sọ pé àṣẹ Islam yìí ṣe lẹ́sìn jàgídíjàgan àṣẹ kì í ṣe ẹ̀sìn tí tàpá sí òfin táwọn aláṣẹ bá gbé kalẹ̀. Eléyìí ni ó jẹ́ ká sọ fún wa pé tó ń pè ní Islam òun náà ni al-istislamu lillah kí èèyàn ó ṣe kí ni o kó jura rẹ̀ lẹ̀ fún àṣẹ Ọlọ́run kó sọra rẹ̀ lẹ̀ fún Ọlọ́run kó gbàfà fún Ọlọ́run tanyanya wal khudu'u lahu kí èèyàn ó tẹríba fún àṣẹ Ọlọ́run pẹ̀lú kí ni o bi fi'lil awamir pẹ̀lú pé kó ń tọ̀ wọ́n máa ṣe àwọn àṣẹ tọ́lọ́run bá lè kí ọlápá ibẹ̀ láti wá já síbi pé ipò wo lọ́lọ́run fi àwọn aláṣẹ sí inú àwọn àṣẹ tọ́lọ́run pa wá òun náà ni ká tẹ̀lé àwọn aláṣẹ bọ́lọ́run ti pa wá láṣẹ pé ká kírun tó pa wá láṣẹ pé ká gbààwẹ̀ tó pa wá láṣẹ ká yọ zàká kó pa wá láṣẹ yìí pé ká lọ sí hajj tá a bá lówó lọ́wọ́ inú àwọn àṣẹ tó tún pa wá òun náà ni pé ká tẹ̀ láṣẹ òun Ọlọ́run àkọ́kọ́ ká tẹ̀ láṣẹ òjíṣẹ́ ẹ̀kejì ká tó wá tẹ̀ láṣẹ àwọn aláṣẹ inú àṣẹ tó pa wá lòun náà wà. Bákan náà wa tarku nawahi gbogbo nǹkan tọ́lọ́run lá gbọ́dọ̀ débẹ̀ ká jìnà sí ìtí wọ́n ń pè ní Islam nìyẹn. Islam wọn ní inna dina inda Allahi al-Islam èyí tí wọ́n ń pè ní ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run òun náà ní al-Islam. Islam náà wá ní kí ni o ká juwọ́ jùsẹ̀ lẹ́yìn fàṣẹ Ọlọ́run ká mú àṣẹ Ọlọ́run ṣe ká sì jìnà sí nǹkan tí Ọlọ́run bá àlékè ọlá bá ní á jìnà sí ìkànnù. Ẹlẹ́ẹ̀kejì tá a bá ń gbọ́ pé ulul amr àwọn aláṣẹ
gbogbo tí ń jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ kí ni tí wọ́n fi ń pè ní ulul amr lédè Yorùbá á ní àwọn aláṣẹ lọ́dọ̀ Lárúbáwá àbí gbólóhùn kẹ́límà tí alukurani lò tá nàbì sallallahu alayhi wa sallam tó lò òun náà ní ulul amr ìpè àwọn aláṣẹ kẹ́límà ni bí gbólóhùn kan téèyàn máa ń sọ lòun náà jẹ́ àmọ́ mustalahun qur'aniyun nabawiyun ilmi kùránì wa lo gbólóhùn yẹn ní táàfù mọ̀ pé ní tí kùránì bá lò tọ́lọ́ ń lò tá nàbì lò á sì mọ̀ pé nǹkan yẹn ó ní kìmí nǹkan yẹn ọlọ́run bàbára rẹ̀ nìyẹn ọlọ́run gbọ́lá fún ó gbé títóbi fún ó sì fẹ́ káwọn èèyàn bàbára tó ń bá bàbára nínú àwọn tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin ọlọ́run wa man yu'adhim sha'a'irallah fa innaha min taqwal qulub gbogbo ẹni tó bá bàbára tọ́lọ́run bàbára tó bá pọ́n tọ́lọ́run bá pọ́n lélé irú ẹni bẹ́ẹ̀ àmì pé ìbẹ̀rù ọlọ́run bẹ lọ́kàn rẹ̀ òun náà níbẹ̀ láàrin. Bákan náà a rí pé èyí tí wọ́n ti ń pè ní pé àṣẹ aláṣẹ lédè Lárúbáwá wọ́n pè ní sahibul hukm ìpè ẹ̀ ń tàṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹni tó lè pàṣẹ pé ẹ mú ẹ gbé ẹ dé abẹ́ lọ́nà méjì ni ọ̀nà àkọ́kọ́ yóò máa túmọ̀ sí al-ulama àwọn àfà tí wọ́n ń pàṣẹ ẹ̀sìn tí wọ́n ń júwe Ọlọ́run fún wa aláṣẹ làwọn náà àwọn àfà tí wọ́n ń sọ tọ́lọ́run fún wa pé bọ́lọ́run ti fẹ́ ní bá nẹ́bí ti fẹ́ ní aláṣẹ ni wọ́n àwọn tí wọ́n jẹ́ fuqaha àwọn tí wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn tí wọ́n lè sọ fún wa bá ti kírun bá ti gbà àwẹ̀ tí ó fi dáa bá ti yọ zàká bọ́lọ́run ti fẹ́ in tó bàjẹ́ in tó túnṣe àwọn náà nínú àwọn aláṣẹ ni wọ́n wà. Bákan náà ẹni tí ń dájú ẹ̀sìn tọ́lọ́run gbé kalẹ̀ pé adájú ẹ̀sìn ni nínú aláṣẹ ló wà èyí tó wá sí pàpàmárì ńbẹ tó kún òun náà ni al-hukam àwọn tí wọ́n jẹ́ ìjọba bẹ́ẹ̀ bá ń bẹ lábẹ́ ìjọba dandan ni kó tẹ̀ láṣẹ wọn bẹ́ẹ̀ bá ń bẹ lábẹ́ ìṣèjọba ọba ìlú kan dandan ni kó tẹ̀ láṣẹ wọn lópin ìgbà tí wọn ò bá ti pàṣẹ èyí tó tayọ tó sì kíni o tó tako òfin Ọlọ́run bá àríkẹ́ ọlá. Kódà Ànábì jẹ́ ká mọ̀ pé bí ẹni tí ń pàṣẹ tó jẹ́ láṣẹ bá pàṣẹ tí ò bá tẹ́ wa lọ́rùn a gbọ́dọ̀ ṣe khuruj alayhi ká wá sọ pé nítorí eléhùn a wà jáde tì í ká ba nǹkan jẹ́ tá a da nǹkan rú a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó n tá a fi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé tó bá ṣe dáa falahu wa lahu ẹni tó ṣe dáadáa yẹn tó pàṣẹ dáadáa tó ṣe dáadáa yóò gbà ládàá àwọn náà gbà ládàá ṣùgbọ́n tó bá pàṣẹ ìkejì tí ò ṣe déédéé tọ́lọ́hun fa alayhi wọn ò ní kọ àìdá yẹn fáwọn tí ó pàṣẹ ibú fún tó sì jẹ wọ́n pa lórí ẹ̀ wọn ò ní kọ àìdá fáwọn òun ni wọ́n ṣe kí ni o wọ́n kọ àìdá yẹn fún. tó bá rí bẹ́ẹ̀ yan ọmọ ìyá mi inú ẹ̀sìn àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ẹ̀sìn ọ̀tọ̀ a gbọ́dọ̀ tẹ̀lé wọn tá a bá fẹ́ rí ìdààmú wájú Ọlọ́run bákan náà àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ayé ọ̀tọ̀ a gbọ́dọ̀ tẹ̀lé àwọn náà lópin ìgbà tí wọ́n bá ti takò tọ́lọ́run. ẹ wá jẹ́ àwò Ọlọ́run ọba àlekè ọlá sọ fún al-Qur'an Ọlọ́run ní ya ayyuhal a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'ur rasula wa ulil amri minkum Ọlọ́run ní òun pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ gbà tẹ́yẹ́yẹ́ Ọlọ́run ní mo pè yín ati'u Allaha àkọ́kọ́ ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ tẹ̀lé tẹ́yẹ́yẹ́ òun náà ní ta ni o òun náà ní mi Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo èmi sì ń pè méjì èmi náà lẹ gbọ́dọ̀ tẹ̀lé tẹ́yẹ́yẹ́ ẹ gbọ́dọ̀ gbà fún tẹ́yẹ́yẹ́ wa ati'ur rasula bákan náà ẹ wá tẹ̀lé òjíṣẹ́ mi tí ṣe àná Muhammad sallallahu alayhi wa sallam kò wá tán síbẹ̀ o wa ulil amri minkum àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú yín tá a fi ṣe ọ̀gá fún yín bóyá nínú ẹ̀sìn bóyá nínú ìjọba ẹ tẹ̀ láṣẹ tiwọn náà ó di mẹ́ta Ọlọ́run wá ní wa in tanaza'tum fi shay'in bọ́rọ̀ bá wá dàrú tẹ́ ẹ̀ gbọ́ra yín yé farudduhu ila Allahi war rasul ẹ̀ tún wá dára yín padà sínú tírà Ọlọ́run tí ṣe al-Qur'an ẹ̀ dára yín padà sínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam bá Ọlọ́run ti gbé kalẹ̀ ní táwa ní ká kọ́ mú àkọ́kọ́ nínú ìgbésẹ̀ tá a wáyé
táyé ó fi mọ̀ pé mùsùlùmí máa ń gbọ́rọ̀ wọ́n sì máa ń tẹ̀lé òfin wọ́n sì máa ń tẹ̀lé ìlànà tọlọ́hun òun náà ni pé gbogbo yẹn sọ fún wa àwọn àfáà sọ fún wa pé àsìkò Ramadan tó ó ń kálukú sì juwọ́ jù sẹ́lẹ̀ fọlọ́hun àtakò àṣẹ ọlọ́hun àtakò òfin ọlọ́hun báyìí pé a bá rí inú wa tó takò òfin ọlọ́hun pé tọ̀ Ramadan tó ó tó fúnra ẹ̀ Ramadan dé ó dé fúnra rẹ̀ ó kò tẹ̀ láṣẹ ọlọ́hun kò tẹ̀ láṣẹ òjíṣẹ́ ọlọ́hun kò tó wá tẹ̀ láṣẹ àwọn aláṣẹ nínú ẹ̀sìn tí wọ́n tọ́lọ́ ń gbé ètò lé wọn lọ́wọ́ wípé bá ti rìn ní bá ti gbà ní bí wọ́n ti róṣù ní bí wọ́n ti wosù ní bí wọ́n ti mẹ̀ pásìkò tó ní ìgbà tá jẹ sàárì ní ìgbà tá sínú ní bá ti ṣe ní tí iṣẹ́ òfin ní bàjẹ́ ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ sọ ní ìwà tá a gbọ́dọ̀ wù ní èyí tá a gbọ́dọ̀ wù ń bẹ̀ ní tọ́lọ́n bá ti kádàrá pé mi àtẹ̀yìn bá ń bẹ́nu ẹ̀ tó gbọ́rọ̀ sí wọn lẹ́nu àtẹ̀lé ọlọ́run àtẹ̀lé ànábì àtúntẹ̀lé àwọn aláṣẹ. ṣùgbọ́n tó bá takò ó takò ọlọ́run ó takò ànábì ó tó takò aláṣẹ. ìkànnù irú ẹ̀ náà wá ní òfin táwọn aláṣẹ gbé kalẹ̀ nígbà tí Ramadan dé èyí tí wọ́n máa ń wo nínú òfin wọ́n á wo al-adil justice ìṣedéédé èyí tó lè mú wàhálà wá nítorí pé ìlú tá a wà kọ́ńtírì tá a wà àbí tá a ń gbé àbí pàápàá jùlọ láfíríkà wa yìí èyí tó pọ̀ jù ní pé kí ẹlẹ́sìn Islam àtẹlẹ́sìn mi ọmọ gbé so n tí tá a fi mọ̀ ipò ẹ̀ka tẹ̀lé òfin tí wọ́n gbé kalẹ̀ ní pé òfin yẹn ó kọlù àwọn ẹlẹ́sìn míì náà tí ì ṣe mùsùlùmí nìkan ká ní pé òfin yẹn àwa nìkan ní ń tapò àbí ní ń sọ pé ẹ bá ṣe báyìí a rí i pé ilé yẹn lè mú kọ́nu kọ́họ wá ó lè mú kùn sínú wá kò sí léyìn bẹ́ẹ̀ wọ́n kọ́ páàsì mi léyìn Allahu Akbar aládìl wọ́n ṣe déédéé bẹ́ẹ̀ nítorí pé kìí ṣàwa nìkan ní ẹ sọ pé ẹ máa fọwọ́ kìí ṣàwa nìkan ní ẹ sọ pé ẹ máa lo ẹ máa bomú ẹ máa bẹnu kìí ṣàwa nìkan ní wọ́n sọ fún kìí sì ṣàwa nìkan ní wọ́n fún lófin pé ẹ máa pọ̀ láàyè tẹ ẹ bá wà nínú ilé ìjọsìn yín kìí ṣàwa nìkan ń já sí pé wọ́n lo déédéé níbẹ̀ ọ̀pọ̀ tá a bá ní ká bọ́ sínú ilé yìí tó bí 5 yóò wá gbà wá ní àsìkò ṣùgbọ́n tá a fẹ́ ń bẹ̀ ni pé tí wọ́n bá ní òfin gẹ́gẹ́ bí corona tó ṣẹlẹ̀ yìí a ti sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà a rí i pé coronavirus kìí ṣe àkọ́kọ́ irú bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí ó ti ṣẹlẹ̀ láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó já sí pé àjàkálẹ̀ àìsàn àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ lásìkò yẹn tá ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa yìí pé ẹ gbọ́ dáadáa o ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. idha kana ta'un fi ardin tẹ́ bá gbọ́ pé àjàkálẹ̀ àìsàn àjàkálẹ̀ àrùn bẹ́ńlù kan fala tadkhuluha ẹ gbọ́dọ̀ wọ ìlú yẹn. Allahu Akbar. Ànábì ti sọ̀kalẹ̀ ẹ wo àìmọye ọdún tánàbì ti sọ̀rọ̀ kalẹ̀ tẹ́ ẹ bá gbọ́ pé àjàkálẹ̀ àìsàn àjàkálẹ̀ àrùn bẹ́ńlù kan ẹ gbọ́dọ̀ sí kí ni o fala tadkhuluha ẹ gbọ́dọ̀ lọ́bẹ̀. wa idha waqa'a bi ardin wa antum biha tó bá wà nílùú kan tó wá pé ìlú yẹn lẹ́yìn náà wà fala takhruju minha ẹ gbọ́dọ̀ jáde ńbẹ̀ solution lẹ gbọ́dọ̀ wá tó pé tẹ́ bá jáde ńbẹ̀ tẹ́ kó lọ síbòmí ẹ tún lọ kó bá àwọn tó wà níbòmí náà yóò tún wá mọ̀ràn káàkiri ayé tí ó wàá gba gbogbo ayé kan irú ẹ̀ tó ṣẹlẹ̀ sí wa láti bí ọdún kan kọjá ṣèṣe tó jẹ́ pé àwọn ìlú kan ló ti ṣẹlẹ̀ táwọn kan wá gbé tí wọ́n sojú kókun tí wọ́n kó lu yẹn wọ́n rapálá ni wọ́n gba ibìkan ni wọ́n á bọ́ sáwọn ìlú míì ó wá di nǹkan tó spread káàkiri ayé. káàkiri gbogbo ayé. ẹ̀rí Ànábì sọ̀kalẹ̀ irú ipe tẹ́yàtọ̀ wa máa rí káàmù sùn káfà jẹ́ kó jọ wá lójú a lè máa wo TV a lè jẹun tí ó máa lajú tí ó fẹ́ wo nǹkan tí ń lọ lágbàáyé táwọn àrí tí wọ́n ń pèrun tó bá débi hayya ala salat hayya ala al-falah tí wọ́n wàá chíǹjì ẹ̀ tí ó di as-salatu fi rihalikum as-salatu ala rihalikum as-salatu fi buyutikum tí wọ́n á chíǹjì ẹ̀ sí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé àná Muhammad sallallahu alaihi wasallam àwọn sàábé ọ̀sẹ̀ láyé wọn ṣùgbọ́n sábàbí tí ṣẹlẹ̀ lọ́fà tó já sí pé àwọn oníwùsùlù fíkì àwọn tí wọ́n jẹ́ onípìlẹ̀ àgbọ́yé ẹ̀sìn nǹkan 4 ni wọ́n bèèsì lé lórí alákọ̀ọ́kọ́ alkitab tírà Ọlọ́run tá a mọ̀ sí al-Qur'an
ẹlẹ́ẹ̀kejì as-sunnah sunna ní Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta al-ijma' èyí tí gbogbo àpapọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n panupọ̀ lórí pé kíní yìí bí ó ti lọ rèé nígbà tí wọ́n jọ sọ́tún jọ sósì ẹlẹ́ẹ̀kẹrin oná ní al-qiyas kíní yìí ó ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ ikọ́ ló ṣẹlẹ̀ láyà nábì ṣùgbọ́n nígbà tí ń tọ́jọ́ tó súnmọ́ tó ṣẹlẹ̀ ìdájọ́ tí wọ́n mú wà ní so a wàá gbé ìdájọ́ yẹn lórí èyí tí ó ṣẹlẹ̀ lásìkò tiwa tóun náà jọ irú bẹ́ẹ̀ láyà nábì sallallahu alaihi wasallam tó bá di pé òjò bá rọ̀ pàápàá tílẹ̀ bá ṣú àbí lásìkò míì náà tójò ẹ rọ̀ gan tó wá gba gbogbo ìlú tẹ́rọ̀ fọwọ́ pọ̀ tí màá náà bá pèrún ọ̀sẹ̀ lẹ́bẹ̀ láyà ní Muhammad yóò wọ́n sọ pé tọ̀ ibi tọ́rọ̀ dé yìí àti pèrún ṣùgbọ́n as-salatu fi buyutikum kó ń kálukú kírun ní ilé ẹ̀ Allahu akbar kó ń kálukú kírun ní ilé ẹ̀ àbí tí afẹ́fẹ́ bá ń fẹ́ táfẹ́fẹ́ yẹn pọ̀ tó já sí pé ó lè kó bá ìgbésí ayé àwọn ènìyàn tó lè lálàsẹ ìṣẹ̀mí àwọn ènìyàn wọn a máa sọ bẹ́ẹ̀ náà látara àwọn nǹkan tọ́jọ́ irú ẹ̀ náà ni táwa náà bá rí láwọn àyè míì tó ń ṣẹlẹ̀ àbí wọ́n pèrún bẹ́ẹ̀ ká máa ń ròyìn pé wọ́n tako àṣẹ Ọlọ́run àbí wọ́n tako ìlànà tí àná Muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe pé wọ́n rìn lórí agbọ́nrin tí ó jẹ́ èyí tó súnmọ́ àbí tó ṣe déédéé ti àná Muhammad sallallahu alaihi wasallam ìkànnì yẹn tó bá rí bẹ́ẹ̀ àná Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá jẹ́ kó yé wa yí pé man ata'a al-amira ẹni tó bá tẹ̀lé aláṣẹ lórí àṣẹ ẹ̀sìn àbí lórí àṣẹ tayé yìí tó tẹ̀lé wọn Ànábì ní faqad ata'ani irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé àṣẹ mi àná Muhammad sallallahu alaihi wasallam wa man 'asa al-amira ẹni tó bá takò aláṣẹ tó ní wọ́n sọ tí wọ́n nù ní òun ò ní fi nǹkan bomú wọ́n sọ tí wọ́n nù ní òun ò ní máa fọwọ́ wọ́n sọ tí wọ́n nù ní òun ò ní gbèsè tí wọ́n gbé kalẹ̀ mọ́sáàsì ká máa lò wọ́n kún lò ní Saudi wọ́n ń lò nílùú ẹ̀sìn táwa wá ní ara òkùnrin tọ́jọ́ pé ẹ̀sẹ̀ tí wọ́n wí náà àkúfojú rí àmọ́ bọ́ọ̀ bá rélé ohun èmi náà ń bẹ tí Ọlọ́run tún fi sínú ayé tí ò jẹ́ kó lágbára bíi ti èyí tá a wí yẹn tó já sí pé èyí gbọ́dọ̀ ṣọ́ra kọ́lọ́kọ́ ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa irú bẹ́ẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé àwọn protocol tí wọ́n gbé kalẹ̀ lára ipa ń tẹ̀lé àṣẹ àwọn aláṣẹ ni àwọn aláṣẹ àdéhùn tó wá lórí ọ̀rọ̀ wọn ó pọ̀ ṣùgbọ́n o Ànábì wa fi ààyè sí ó sì fa àlà sí inú àdéhùn mi ó ní innama ta'atu fil ma'ruf tá a bá ní kẹ́ ẹ tẹ̀lé àwọn aláṣẹ a ní kí wọ́n pàṣẹ ibú fi kẹ́ ẹ tẹ̀lé o. a ní pétọ̀ ńgbà ìrun wákàtí mẹ́rin wọ́n wá ní ẹ wá o látàsìkò ìlú adúsọdá rákà méjì níbo ni wọ́n ti ṣerú ẹ̀ àṣẹ ibú lélẹ̀ òní rákà tẹ̀ ń kí mẹ́ta bíi mọ́gíríbì kí wọ́n sọ pé ẹ máa kí rákà kan níbo ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ibú lélẹ̀ òní wọn ò sọ bẹ́ẹ̀ àwọn náà ò sì gbégbèsè bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ innama ta'atu fil ma'ruf ìtẹ̀lé àṣẹ tá a ní ẹ máa tẹ̀lé wọn yìí nígbà tí wọ́n bá pa yín láṣẹ dáadáa ni tí wọ́n bá ti lè pa yín láṣẹ tó yàtọ̀ sí tọ́lọ́hun tó yàtọ̀ sí tànà Muhammad tó yàtọ̀ sí tọ́lọ́hun fẹ́ kẹ́ ẹ ṣe Ọlọ́run lẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn Ànábì lẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn. sallallahu alaihi wasallam. tọ́ eléhùn káwa lọ sí káwa fọ̀nká ọ̀nà wọn láti gba afọ́fá gbogbo ìdájọ́ táwọn èèyàn bá dá láyé bóyá aláṣẹ ẹ̀sìn ni àbí aláṣẹ tayé tó bá ti lè yàtọ̀ sí tọ́lọ́hun kí yẹn ó kú mbẹ ṣùgbọ́n pẹ̀lú làákàyè pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ṣúrọ̀ ní pé ìfi ọ̀rọ̀ wérọ̀ láàrin aráàlú àbẹ́lẹ́sìn àtolórí wọn àbí láàrin aráàlú àti kíni o àtàwọn ìjọba tí wọ́n já láṣẹ torí pé inil hukmu illa lillah àṣẹ tó ga jù òun náà ní tọ́lọ́hun tí wọ́n bá ní pé lágbájá pàṣẹ pé ẹ mú ẹ dé tí ó bá ṣọ́ra ayé ò fi bí ara àwọn tí wọ́n tóbi nú ayé tí wọ́n ti padà fi bí nígbà tí wọ́n kú lórí oyè ara àwọn tí wọ́n bàbàrà tí wọ́n padà fi bí kódà ẹnu àwọn lọ́balọ́ba èmi ò kú lórí oyè tó pé wọ́n ti fi ń bí ọ̀rọ̀ ẹlòmíì já síkú látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì já sẹ́wọ̀n látara bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ní final say pé ká sọ tó pé la yus'alu amma yaf'al
ẹnìkan kan ò lè bí ní lórí tó bá ṣe òun náà lọ́lọ́run. Allahu akbar jalla jalaluhu. torí ẹ̀ la fi gbọ́dọ̀ jẹ́ sí pé àṣẹ ọlọ́run náà ni ó ga jù tó bá rí bẹ́ẹ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún ẹ pé as-sam'u wa ta'a tí wọ́n bá pa wá láṣẹ táwọn aláṣẹ bá pa wá láṣẹ dandan ni ká gbọ́ dandan ni ká sì kiri o ká sì tẹ̀lé hakun ká gbọ́ ká tẹ̀lé hakun òdodo ni hakun ọ̀ràn yẹn ni ma lam yu'mar bi ma'siyah lópin ìgbà tí wọn bá ti pa á láṣẹ pé ká takùtọ̀ lọ́hùn tí wọn bá ti pa á láṣẹ pé ká fi ṣẹ lọ́hùn tí wọn bá ti pa á láṣẹ pé ká fi tọ́ lọ́hùn lẹ̀ tí wọn bá ti pa á láṣẹ bẹ́ẹ̀ fala sam'a wala ta'a a gbọ́dọ̀ gbọ́ ti wọn a sì gbọ́dọ̀ tẹ̀lé wọn. ṣùgbọ́n tá a fẹ́ fàyọ níbẹ̀ ni pé èèyàn máa yá mi inú ẹ̀sìn kò pín sórí àwọn aláṣẹ o kò pín sórí àwọn méjì tá a dákọ̀ yìí bóyá aláṣẹ ayé àbí tẹ̀sìn ẹni tó jẹ́ bàbá àbọ̀ jẹ́ ìyá aláṣẹ lòun náà jẹ́ fọ́mọ. tọ́mọ ò sì gbọ́dọ̀ tako àṣẹ rẹ̀ tọ́mọ ò gbọ́dọ̀ dá àlá rẹ̀ kọjá ṣùgbọ́n lọ́wọ́ á fi òfóǹde sí. Ọlọ́run ní wa in jahadaka ala an tushrika billah ala an tushrika bima laysa laka bi ilmun fala tuti'huma. tí wọ́n bá jẹ́ ọ́ nípa pé kó o ṣẹbọ pẹ̀lú mi ọlọ́run ló gbọ́dọ̀ tẹ̀lé wọn. Allahu akbar. bọ́lọ̀ ń sọ pé aláṣẹ ni wọ́n jẹ́ fún un pé kò gbọ́dọ̀ ṣe òfin kó ṣe sí ọ wọn kò gbọ́dọ̀ wà tí ọ̀dà pẹ̀lú wọn tí wọ́n bá ránṣẹ́ kò gbọ́dọ̀ lóhùn ọ̀lọ́ tí wọ́n bá ní táwọn fẹ́ẹ́ kò gbọ́dọ̀ má ṣe síbẹ̀síbẹ̀ ọlọ́run ní gbogbo ń tá a wí ló lè ṣe fún wọn. àmọ́ o tí wọ́n bá jẹ́ ọ́ nípa tí wọ́n á kàn pa fún pé àfi kó o ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ló gbọ́dọ̀ tẹ̀lé wọn. àwọn èèyàn máa wò pé ṣé kí wọ́n mú yẹn lọ síbi òòṣà nìkan ni. ló ń pè lẹ́bọ̀. lẹ́bọ̀ torí ẹ̀rọ mi ò pé àwọn òkú mi lọ lé òòṣà rí. ìjọ tí bàbá àbíyá mi bá pe ọmọ rẹ̀ kalẹ̀ tó ní mo jáde sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní kò lè bá dín yẹn nú ayé àfi ká fi àkí síngbẹ́rẹ́ sí ọ lórí. Subhanallah ẹbọ kalẹ́lẹ́ náà odidi ẹbọ ni. àbí wọ́n ní pé kó o lè bá jẹ́ èèyàn àfi kó o sá aṣọ fún mọ́dì kí n sìn ọ́ kó o gbé ẹbọ kalórí ta wọ́n nítorí pé ọ̀la rẹ tó àbá ṣe bẹ́ẹ̀ ọ̀la rẹ ò ní bright ààrẹ ẹbọ kalẹ́lẹ́ náà. àwọn tọ́jọ́ tí wọ́n bá yẹ pé wọ́n bá pè èèyàn sí ọlọ́run lè yàn gbọ́dọ̀ dá wọn lóhùn. ṣùrọ̀ ń bẹ́ẹ̀ bá jẹ́ ntí tó bá yẹ pé ó wà ní kéké tí ọ̀dà nǹkan kan mà lọ́yà kù ìgbọ́n tó lọ́n bá ti ní kó yé ó yé kò gbọ́dọ̀ tẹ̀lé wọn lórí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ tẹ̀lé wọn lórí ìṣesí yẹn ó lè pè wọ́n kó fi làákà àti ìmọ̀ tó lọ́n fún kó fi bá wọn sọ̀rọ̀ ìyá mi bàbá mi tẹ wá fẹ́ kí n jẹ́yàn lóòótọ́ bẹ́ẹ̀ ti fẹ́ tẹ́sí fẹ́ kọ́lá mi ọ̀dà ẹ dákun ẹ jí lóru èyàn náà fi là ẹ pè ọlọ́run fún mi ẹ bí ọlọ́run fún mi ẹ rìn nínú ọlọ́run fún mi ẹ fi ẹ̀mí bọ́lọ́run sọ̀rọ̀ fún mi ẹ rí i pé tọ̀ bẹ́ẹ̀ sì fẹ́ kí n rí náà níyà kódà yóò tó dáa ju bẹ́ẹ̀ sí lérò lọ. ìkànnù lórí ọ̀nà tó já sí pé èyí ò fi mọ̀ pé èyàn gbọ́dọ̀ ṣọ́ra bẹ́ẹ̀ bá jẹ́ aláṣẹ kò ní kéèyàn ó sí aṣẹ lò kéèyàn má bàa jẹ ìyàwájú ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì òun náà ni azauj ẹni tó jẹ́ ọkọ aláṣẹ lòun náà jẹ́ lórí ìyàwó ẹ̀ ar-rijalu qawwamuna 'ala an-nisa ọlọ́run ló máa fi àwọn ọkùnrin kò bá àmọ́ bíntín ló máa fi wọ́n ṣe òpómúlérò aláṣẹ lórí àwọn obìnrin kọ́nà kóbìnrin ó ní àìmọye owó lọ aláṣẹ lọ́kọ rẹ̀ yóò máa jẹ́ fún òun náà gbọ́dọ̀ wá yóò máa jẹ́ aláṣẹ àṣẹ rẹ̀ yóò máa múlò yóò máa múlẹ̀ lópin ìgbà tí bá ti ń tẹ̀lé àwọn tọ́lọ́ ń gbé kalẹ̀ ọlọ́ni ọ̀nà lé lórí ọlọ́ni ọba lò dáadáa àwọn àṣà yóò máa múlẹ̀ ṣùgbọ́n bí ọba tiẹ̀ sí bẹ́ẹ̀ tó obìnrin ò gbọ́dọ̀ dóńdó pé òun ó gba ṣòkòtò lọ́wọ́ ẹ̀ òun gbé tóbi lọ tó bá fẹ́ kí n tó bá jáde lára àwọn wúlò kí wọ́n sì jẹ́ yẹn kí wọ́n sì jẹun tí yóò báyé mu tí yóò bóni mu tí yóò bọ́la mu tí yóò bá ọ̀la ayérayé mu tí yóò tún wá jẹ́ èèyàn wájú ọlọ́run wọ́n gbọ́dọ̀ sọ̀rẹ́ndà ara wọn fún ọkùnrin náà gẹ́gẹ́ bí aláṣẹ. tọ́ àwọn ọkùnrin mi wá ń bẹ bí tí wọ́n yẹ aláṣẹ hànà dé àwọn wàá máa pàṣẹ tí yóò máa yàtọ̀ sí àṣẹ tọ́lọ́ ń gbé kalẹ̀. ọlọ́run ní káwọn obìnrin ó múra dáadáa
kí wọ́n bo ọ̀ṣọ́ wọn Allahu Akbar ọkùnrin mi ya ìyàkuyà débi pé òun gan ni ọ̀rá bó ń fò fún ìyàwó ẹ̀ aníjàbù tó ń lò yẹn yọ́ dànù kò tó bá ti lò ó kì í yáàyè òwúlò mo fẹ́ kọ́ yọ́ dànù yọ́ wá yé àṣẹ ọlọ́run dànù kásẹ̀ tiẹ̀ ó lè bá a múlẹ̀ tọ́lọ́run ti sọ fún yín pé àti Allah ẹ tẹ̀ láṣẹ èmi ọlọ́run wà àti ar-rasul ẹ tẹ̀ láṣẹ òjíṣẹ́ wà ulil amri minkum àwọn aláṣẹ yín náà ṣàlàyé fún yín pé ẹ̀sìn ẹ tẹ̀ láṣẹ wọn òun ó wá yí àwọn àṣẹ yẹn padà yóò wá ní kí tòun ní kọ́ máa ṣe kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ jẹ́ ní tí yóò jẹ́ aláṣẹ rẹ̀ ó gbọ́dọ̀ pàṣẹ rẹ̀ tí ó sì di ìtọ́lọ́run innama ta'atu fil ma'ruf tọ́à tátẹ̀ láwọn aláṣẹ yẹn níbi dáadáa ni o bọ́kùnrin bá ní ìwọ ìyàwó mi máa wọ jean káàkiri ayé kó fi tọ́ọ̀pù lé obìnrin náà kó fi làákà ìgbé o kó má jẹ́ kí ọkùnrin náà bá gbèsè ayé òun jẹ́ ó sì má jẹ́ ọba àlìkíámà òun jẹ́ bẹ́ẹ̀ yẹn bá sayé yọ̀ lọ sọ̀run ọ̀run sì ní gbére ni ayé yìí á lò fúngbà díẹ̀ ni ẹlòmíì ni a ní pé ìyá ọ̀sọ̀ fún ìyàwó ẹ̀ iṣẹ́ ìdíkọ́ sọ pé kó dirun àbí kó tún orí rẹ̀ ṣe fúnra ẹ̀ ní ọ̀wà lọ́ra kíní kan tí wọ́n ń pè ní albaruka lárúbáwá ń pè ní baruka mi ìmọ̀ tí wọ́n ń pè kíní tí wọ́n ń gbé bọ orí òun ni. wig yóò mọ̀ ẹ́ lọ rà fún ni pé kó máa já kó máa ṣẹ́ àwọn ọrùn àtọwọ́dá kó mọ̀ pé táwájọ jáde kó mọ̀ pé nǹkan ń bẹ eléyìí yìí ṣàṣẹ eré àṣẹ bú ni gbogbo ọkùnrin tí ń ṣe bẹ́ẹ̀ kọ́ lọ pátì tí ó bá fẹ́ rí ìbínú ọlọ́run torí pé inil hukmu illa lillah àṣẹ tó ju àṣẹ lọ náà ní tọ́lọ́run ká sì sọ̀rẹ́ndà fún àṣẹ ọlọ́run. eléyìí ọ̀pọ̀ kábáníkà máa ṣàlàyé àwọn àṣẹ táwọn ọkùnrin ń pa tí ò sí ní tọ́lọ́run òǹkàlùkù náà mọ̀ láàyè rẹ̀ ẹlòmíì a ní tọ̀ ìwọ ìyàwó mi lóòótọ́ ní ìrun àsìkò oorun tó ṣùgbọ́n bí ọba tí ì ṣe oúnjẹ yìí Allahu Akbar tó ń jẹ yìí ọba délẹ̀ ń gbọdọ̀ rí ọkọ ọlọ́kírun subhanallah subhanallah bí àwa ṣe rínú lé wa ọ̀tọ̀ ni àràtẹ́lómi ń dánú kọ̀rọ̀ yàrá rẹ̀ látara pé ń lo àṣẹ tọ́lọ́ ń gbélé lọ nílòkulò tó takò tọ́lọ́run ọ̀pọ̀ láìmọye ni. bákan náà ìmáàmù ṣe ń kírun fún wa gbogbo ìmáàmù ayé aláṣẹ ni wọ́n torí pé ọlọ́run ló gbé àṣẹ fún wọn kódà anábì sallallahu alaihi wasallam ó ní innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n ní wọ́n gbé ìmáàmù kalẹ̀ a gbé ìmáàmù kalẹ̀ liyu'tamma bihi táwọn èèyàn lè máa kọ́ sí ẹ̀ kó lè máa tẹ̀lé ní tó bá ṣe ni ìtumọ̀ ẹ̀ ní pé ibi tó jẹ́ aláṣẹ dé ìmáàmù ò gbọ́dọ̀ sọ pé òun kírun kéèyàn máa ṣe àwọn nǹkan ṣáájú ẹ̀ tó bá ṣe tán látò ṣe inú àdìsí mi ànábì ní idha kabbara fakabbiru bí wọ́n bá ṣe Allahu akbar nìkẹ́ tó ṣe Allahu akbar subhanallah wa idha raka'a farka'u bí wọ́n bá ṣe tó bá lọ sí rùkú ní ẹ tó lọ rùkú wa idha rafa'a farfa'u bí wọ́n bá gbórí òkè kẹ́yìn náà gbórí òkè ó wá tó ní pé wa idha sajada fasjudu tó bá forí kalẹ̀ lẹ́yìn tó ṣe kí ni o lẹ́yìn tó forí kalẹ̀ tó fi dórí sálámà kódà ànábì sọ́nú ọ̀rọ̀ rẹ̀ pé inú ọ̀rọ̀ mi pé wa idha salla jalisan fasallu julusan bí wọ́n bá kírun ní orí ìjókòó ẹni ẹ̀kí lórí ìjókòó Allahu akbar ìmáàmù aláṣẹ ni lọ́fà gbogbo àwọn táwọn máa ń kẹjú kódà ẹlòmíì kẹjú títí ó tún ṣe takbiratul ihram alákọ̀ọ́kọ́ ó tún ṣe ṣáájú mọ́ subhanallah orírun ẹlòmíì forí kanlẹ̀ ó gbórí sókè ṣáájú mọ́. àwọn gbogbo nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó gbé tọ̀ àwọn àfáà wọ́n ní ìrun ìwé pé dáadáa wọ́n fún díẹ̀ pé àyíbá àmọ́ ìbáyà ìmáàmù bọ́yọ̀ sanra ni kò tí ì délé tán nígbà tó ń sọ fún un lọ sí sujud èyàn ti wá délẹ̀ ṣáájú ẹ̀ ó lè ṣẹlẹ̀ Allahu akbar ẹ wo àwọn ọ̀jọ̀gbọ́n náà ẹ̀sìn pé bóyá torí pọ̀ sanra àbí torí pẹ́sẹ̀ ń dùn àbí ìyá kan ṣẹlẹ̀ sí tọ́já sí pé bọ́ọ̀ kò jẹ́ kó láǹfààní àbó ti dàgbà tó yẹ pé ìlọ́ọ̀lẹ́ rẹ̀ kò yá táwọn lẹ́yìn ìgbà tó sọ pé òun lọ yẹn àwọn ti wá ṣáájú ẹ̀ lọ wọ́n wá gbé sórí nǹkan méjì téèyàn gbọ́dọ̀ sí ṣáájú mọ́ rárá èèyàn gbọ́dọ̀ dáwò. alákọ̀ọ́kọ́ oní takbiratul ihram kábàárà àkọ́kọ́ tá a ṣe tá a fi wọ̀ ọ̀run ni béèyàn bá dáwò ó fi irun ṣeré ni. wa taslim ká sálámà lórí irun
bẹ́ẹ̀ bá sálámà ṣáájú imam ó fi ràn ẹ̀sẹ̀ rẹ̀ ni innama ju'ila al-imamu liyu'tamma bihi bẹ́ẹ̀ bá rí imam kó gbà ipá aláṣẹ rẹ̀ ni o aláṣẹ tó ráwọn ni wọ́n ṣàlàyé ẹ̀sìn fún wa àwọn ni wọ́n mú adéwájú ọlọ́run ló fà á tọ́ pé gbogbo àti à ń gbìyànjú láti máa kírun fáwọn ènìyàn káwa náà ṣe kí ni o ká múra ká mọ̀ pé àṣẹ tí ń bẹ lọ́wọ́ wa nì ẹrù ńlá lọ́lọ́run dìlé wa lórí nígbà tí wọ́n bá gbé odidi òkè sóbí tí wọ́n gbé léèyàn lórí ni òun náà ni ẹrù tí àwọn ìmáàmù gbà torí pé anabi sallallahu alaihi wasallam ó ní tí wọ́n bá ṣe dá ẹni ahsana tí ẹni tó jẹ́ ìmáàmù tá a gbẹ̀rù lórí tó bá ṣe dáadáa falahu wa lahum ládàá rẹ̀ yóò rí gbà àwọn tó kírun lẹ́yìn rẹ̀ náà ṣe kí ni o wọ́n ó rí ládàá wọn gbà ní pípé ṣùgbọ́n tó bá lọ ṣe mistake àbí ó kí bálabàla àbólídìí wọn jákujàku fa alayhi òun lọ dáràn rẹ̀ ní a fi sọ pé ìmáàmù ti ru ẹrù ọlọ́mọdé aru ẹrù búdàlì kíámà ẹ̀yẹn wa ó wù wá kí aṣọ́jú báyìí lọ ṣùgbọ́n àti òtítọ́ abíọ́n nínú àánú rẹ̀ kí ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ipò kípò tó ń kálukú bá wà ọlọ́run jákujá lè lò dáadáa àwọn tá a fẹ́ discharge ẹ̀ fún náà tí wọ́n gbọ́ tí wọ́n gbà ọlọ́run jáà náà lè gbọ́ kí wọ́n mú lò ká lè bá rí èrè tọ́pọ̀ níwájú ọlọ́run hadha wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Gbogbo ẹ̀ tí ẹ̀ náà fani tẹ̀ gbogbo wa dídí àsìkò wa yìí wọn kò gbogbo iná ti gbádùn àwọn ìmáàmù wa Sheikh Abdulhamid Yusuf Al-Hiwawi tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba gbogbo wa pátápátá náà ni a ní ohun tá a fẹ́ bí wọ́n nítorí pé ọ̀rọ̀ tí wọ́n sọ nípa aláṣẹ yìí ọ̀rọ̀ ń bẹ níkùn tèmítẹ́mi fẹ́ bí wọ́n mo sọ pé ọ̀rọ̀ ń bẹ níkùn ẹ̀ tí ẹ̀ ń bẹ ńlé láti bí àwọn ìmáàmù wa ṣùgbọ́n ẹ jẹ́ kí a farabalẹ̀ láàánú bí ìṣẹ́jú kan sí kejì kí a dátọ́mì lórí ohun tẹ́mi fẹ́ bí wọ́n àti ohun tẹ́mi fẹ́ bí wọ́n láàánú ìṣẹ́jú kan sí kejì kẹ́ni kálukú ká máa rò béèrè yẹn bá ṣe wá bí wọ́n àti bá ṣe gbé kalẹ̀ lórí ohun tí wọ́n sọ fún wa yìí torí pé ọ̀rọ̀ nípa aláṣẹ yìí ọ̀rọ̀ kì í bẹ̀ o ọ̀rọ̀ kì í bẹ̀ ó dà tẹ́ bá ti ṣetán láàrin ìṣẹ́jú mo tún padà bọ̀ wá sórí àtẹ́gùn ẹ máa bá mi kálọ ẹ ṣé.